Eléyìí tí mo mú wá fún wa lónìí ni tùràrí ìṣẹ́gun. Bóyá wọ́n lálàkàlà àbí wọ́n lálàá pé eégún lé lójú oorun, àbí òun kiri ata, àbí ṣẹ̀rẹ̀ ò lọ dédé. Bóyá àwọn àgbàlagbà wọ́n ń bá ẹjà. Bá ti wá rú àwọn ìpèníjà báyìí, àwọn kan tí ó yẹ kí a ṣe, a ti lo ọṣẹ bákan náà ni. Ẹ bá gbìyànjú eléyìí náà wò, ẹ gbìyànjú tùràrí yìí wò, torí ńgbà míì ọ̀rẹ́ lòmí ò jọmọ́ kó wé ọṣẹ tó jẹ́ pé tùràrí lásán ni. Kí ni nǹkan tá máa wá? Ẹ bá mi wá ewé ẹgẹlẹ̀ funfun àti ewé àrùnyànyàn. Òun náà ni wọ́n ń pè ní ewé olóòórùn gọ̀. Ẹ bá mi wá ewé olóòórùn gọ̀ àti ewé ẹgẹlẹ̀ funfun, ìmí ọjọ́, ẹ̀rù alámọ̀, èèpo ọ̀bọ̀. Àwọn àgún gbogbo àwọn èròjà yìí àgùn papọ̀ mọ́ra wọn. Ẹ bá mi sa sí atẹ́gùn. Tó bá ti wá sa sí atẹ́gùn tó bá ti gbẹ, alalẹ́ kí a tó sùn, òun la máa fi tùràrí yìí tó jẹ́ pé fi tùràrí yìí yóò máa wọ̀ wá lára. A lè gbé sí pálọ̀ wa, a lè gbé sínú yàrá wa. Tùràrí ìṣẹ́gun ni o. Ó dájú o, àmì Elédùmarè dájú jùlọ. Ẹ má jẹ́ ká fi ṣeré o. Ẹ dákun bẹ́ẹ̀ ṣe ń wo ètò yìí, ẹ ní ṣe àṣedànù. Ẹ bá mi share program yìí, ẹ like, ẹ comment, kí ẹ subscribe sórí YouTube channel wa. Àlọ́ náà ọba kò ní fi wá sílẹ̀. Ojú tẹ̀ fún omi ojú náà ò ní fọ́, etí yẹn ò ní di. Àárín ní gbé sọnù bí kì í ṣe bí ọmọ. Ire o, ó dìgbà kan náà.